tó bá ti mú wá ọ̀rọ̀ ti tán. ṣe bákan náà ò ní pé nínú àwọn tó máa ń fi kan àwọn tó jẹ́ àwọn Ahlus Sunnah táwọn Salafi yìí ò náà ni pé wọ́n yìí kúnlẹ̀ kí àti tẹ̀ gan yóò mọ ní wọn lára ni bí wọ́n sì lónìí Assalamu alaikum Assalamu alaikum ẹ̀rọ kan bó ni yóò ṣe jẹ́. Hayyakumullah tí wàá pẹ́ béèrè ilé lọ́wọ́ mi nínú ọ̀rọ̀ tẹ́mi ò kí n fẹ́ discuss báyìí máa ní ọ̀rọ̀ kúnlẹ̀ tí ẹ mọ reason ni pé ọ̀rọ̀ tó ti wà nílẹ̀ láti jọ ọjọ́ ìwọ̀n àti ìyẹnjú ẹ̀ gbogbo wọn kan parabolate ni a coach àwọn àfàlẹ́ Yorùbá bàbá Kamaludin Al-Adabi lecture wọn ó go viral mo tún wá rí kan láìpẹ́ yìí níbi tí Sheikh Kamal tí wọ́n ti lọ kí àwọn kan nínú ilé kéwù kan àwọn lárúbáwá kan wá pàdé orí ìdúró náà ti jọ kíra wọn bàbá tó débẹ̀ mo tún wá rá àwọn tó ń kí àwọn ènìkan lórí ìdúró bọ̀ tí mi ìrá àwọn kan dáadáa pé sọ́wọ́ yẹn dúdú wà mí àbí Yorùbá bọ̀ wọ́n ṣàkíra wọn ní orí ìdúró bàbá Kamali dẹ̀ ládàá ìgbà kíní ẹ̀ wọlé ẹgẹ̀tì náà àwọn kíní wọ̀nyí bàbá Kamali sọ Alájà Ahmed Aláyé kí wọ́n tó kú wọ́n sọ Alájà Abdul ní àbùtò àwọn sì bẹ láyé dẹ̀ wọ́n sọ àwọn fi kíní kan yan àwọn ni ẹtẹ́yìn ó bá ṣerú ẹ̀ agbọ́dọ̀ gbàyọ̀ǹda lọ́dọ̀ ọba àlù èmi disagreement torí omi ẹ̀ ọmọbi tá ti mọ ẹ̀rí wo ló sọ fún wa pé ká tó lè lo òfin Ọlọ́run àti ká lọ gbàyọ̀ǹda lọ́dọ̀ ààrẹ ibi tó sọ ìdí nìlú àṣẹ nígbà lọ́wọ́ wọn àwọn sọ yìí bàbá Ádámù Lágége àwọn náà kọ sínú tírà wọn àwọn mọ̀nìkà ṣe ìfáwọ̀sì lágídí tí wọn àwọn ti sọ pé irọ́ o kìíní kan irọ́ ni o bàbá Ádámù tọ́ nìkan tó ń sọ èmi wá ń sọjọ́ tí kò tiẹ̀ bọ́ tako wa sọ tó rà á lè rẹ̀ tá a lè sọ pé òkè ọba alábòsí ni mo ti ráwọn kọ̀ọ̀kan ni wọ́n tó ti ń gbé àsìkò ọ̀rọ̀ wọn sì ti tó ní. náà bàbá tó ń sọ yìí ẹni bá láyà nu yìí tẹ́fẹ́ discuss ọ̀rọ̀ kúnlẹ̀ ẹ kọ́kọ́ debunk gbogbo wọn náà. táwọn bá yìí sọ. táwọn bá yìí sọ ẹ pé àwọn táwọn bá sọ nǹkan ṣe táwọn bá sọ nǹkan alùsùn náà bá sọ̀rọ̀ tí àwọn bá ti kí àwọn bá kan sọ bá sọ bàbá wọn ṣe mistake mbẹ o. ẹ̀yin náà ti ẹ fi mistake rẹ lẹ fún bàbá wọn bàbá Kamali mistake náà ṣe ń bí ọ̀rọ̀ tán sọ ń bí ìkúnlẹ̀ o ẹ sì condemn ọ̀rọ̀ wọn àwọn ayé àti bàbá Kamali sì kóòtì ẹ rọ́bìṣì ẹ̀ kẹ́ ẹ dá padà sí wọn lẹ́nu tẹ bá ṣe yìí ọ̀tán wọ́n sì tún ní o bàbá Kamali ò gbá ní o ìtò ẹ̀kú jẹ́rìí Alhaji Abdul Àbòtó àwọn náà mú ẹni wá kóòtì Usman Danfodio náà ẹ mú náà mú ẹ mú ogun ọmọ ẹ kọ ẹ bá ti wá condemn gbogbo wọn ìgbà yẹn látó mọ̀ táwọn fẹ́ sọ àwọn àpàdà síbi tẹ́ ń lọ àmọ́ ọgbọ́n ti wá kó mẹ́ ó wà lọ kódà Al-Imam Al-Baghawi nínú tafsiru rẹ̀ òun náà sọ wájú kan kóòtì àbò yìí ìkan wọn náà sẹ́ndì ìkan sí mi lọ́rọ̀ rẹ̀ mo ní àbòsílẹ̀ ní ṣìṣe o Al-Imam Al-Baghawi yóò sọ̀rọ̀ lọ síwájú kó ṣe káyọ̀ náà báwọn yẹn ó wá kà fún ní àmọ́ ẹ̀wò èmi ò ní sì dá ọgbọ́n náà mi ọ̀rọ̀ Al-Imam Al-Baghawi Al-Imam kìnìkan Al-Imam gbá àwọn àyímọ̀ tí wọ́n ń lẹ̀ Yorùbá tó ti sọ náà ẹ kọ́kọ́ yanjú ọ̀rọ̀ tí wọ́n sọ bàbá yìí sọ nǹkan ẹ̀ tí yanjú ẹ̀ wá lọ rí máa hàn bàbá ọ̀rọ̀ kúnlẹ̀ ẹ̀kẹ́ nìkan wọ́n fi sọ Ahlus Sunnah lẹ́nu àwọn bàbá wọn ti sọ kalẹ̀ àwọn Ahlus Sunnah náà dẹ̀ di wọn bá nu tíra àwọn náà wá tẹ̀lé now nítorí wá kù ní pé kíní ilẹ̀ Yorùbá ó máa lágbára ó máa ṣe yóò lágbára àmọ́ àwọn bára wa sọ náà sọ ẹ̀rọ tẹ́mi kan máa ń rọ àwọn Ahlus Sunnah wal Jamaa ibẹ̀ èmi náà máa ń ní problem pẹ̀lú àwọn yẹn a ní ìdí sùúrù àti farabalẹ̀ àti àlàyé ò ní kúnlẹ̀ fáwọn òbí àbí ìwọ tó ò ní kúnlẹ̀ ò tún wá lọ́rọ̀ tó dáa lẹ́nu ibẹ̀ yẹn wọ́n ní problem gan ọfẹ kí wọn ò ní kúnlẹ̀ ò tún wá present ẹ dáadáa tó fẹ́ ṣe yẹn wọn nígbà ìjẹ ìkọ́kọ́ tẹ́ wọn lọ́rùn náà wọ́n tún wá bẹ́ẹ̀ sí o tún wá gbé gbọ̀nà tí yóò tún wá fi ní wọn lára sí o ti fẹ́ dá wàhálà lẹ̀ bá wọn. kò fagídí bọ̀ so ò ní kúnlẹ̀ yẹn lóòótọ́ àmọ́ gbogbo ọ̀rọ̀ tí mo dára jẹ́ ọmọ ẹ̀ka bàbá mi tí ìbára sí òfin Ọlọ́run aláìkúrò àkẹ́nu mọ́ fẹ́nu gbólẹ̀ yìí mọ́ fẹ́nu gbólẹ̀ fún àmọ́ Ọlọ́run ló sọ kíní torí tó bá kàn tẹnu mọ́ pé bàbá mi Ọlọ́run ló sọ kíní yìí mọ́mí Ọlọ́run ló sọ kíní ìwọ sáà mọ́ tẹnu mọ́ torí tó bá yá ìrí ọkàn ó máa náà pé nígbà tó mọ̀ yìí wá ń pariwo Ọlọ́run yìí yá ní bọ̀tà àwọn àfáà kan ní kò sábúrú yẹn àwọn àfáà kan náà tó sọ bàbá mi ẹ̀wọ̀n Àdámọ̀ náà sọ ṣé Kàmálì náà irọ́ ni wọ́n sọ ẹgbọ́ wà sí ṣe Kàmálì fún ara yín ẹ̀wọ̀ ẹgbọ́ Alájà Àbòtó fún ara yín ẹ̀wọ̀ ẹgbọ́ bàbá rẹ̀ di aláyé fún ara yín ètí wá lórí tàn sí wá sí àwọn bàbá òun yanjú ara wọn torí Aláàjì Àgbẹ̀gẹ́ni Àbòtó sọ kíni kan ṣé Àgbẹ̀gẹ́ni Àbòtó wọ́n ní àwọn bàbá àtàná ìyẹn àwọn àfáà tí wọ́n ti lọ́lẹ̀ yìí wọ́n bá ìdọ̀bálẹ̀ wọ́n wá gbógun ti ìdọ̀bálẹ̀ wọ́n ní wọ́n dọ̀bálẹ̀ fáwọn ọba wọ́n gbógun ti ń bá wọ́n ní wọ́n sì rí ìjà wọ́n ní wọn wá fẹ́ ja gbogbo ẹ̀tàn yẹnyẹn lẹ́ẹ̀kan náà wọ́n sì wá ṣẹ́ à ń tẹ̀ wọ́n wá ṣẹ́ yóò lẹ̀ pétọ̀ táwọn àfáà míì bá dé wọ́n mọ̀ wá ṣe kí ni
wọ́n máa pẹ́ àwọn ó máa yanjú ẹ̀ sí bàbá Ádámù Lágége ní tíra àwọn tẹ̀ dídì sọ ni pé wọ́n ní àwọn àfáà kan mọ̀ ní ọkàn wọn pé kò dáa ká máa tẹ̀ ká máa ṣe gbogbo ní pé bọ̀ tí wọ́n ní option àfikún ṣe é wọ́n ní tọ̀ èmi Ádámù àná mi ní òlà ìkà náfàrí nínú irú àwọn àfáà bẹ́ẹ̀ ò lè mi wá so wọ́n ti yanjú ara wọn pé ti dáhùn ṣe é ṣe nù so tó fọ̀ sí pé tá a bá fẹ́ máa sọ̀rọ̀ pa kí ní ìdè ṣe ń tún lé rárá àwọn àbáwọn ti yẹn ẹ̀ ṣàlàyé fún àwọn àbáyé ti dáwọ́ pé àwọn ò lágbára bọ̀ tígbà táwa ti wá dé yìí ẹ̀sùn ọ̀rọ̀ sọ́mọ́ àbáyé bàbá táwa sì ti wá dé yìí àwọn òbẹ̀rù pé ìwòsí pè fún wa tó yára wọn sọ pé wọn kàfàrà èèyàn torí ẹ pé wọn gbógun torí ẹ ẹ wá wọ ọ̀rọ̀ tá a lọkùnrin sọ ń jò ní tí ẹ ó kàfàrà pé àwọn ẹlẹ́sìn kejì ni wọ́n àwọn ẹlẹ́sìn kejì ni wọ́n ó kàfàrà ó tún ṣe pé gbogbo tí àwọn bàbá Ádámù sọ pé yóò ṣẹlẹ̀ sẹ́ni tó bá ní káwọn yẹn mọ́ kunlẹ̀ gbogbo ẹ̀ ló sọ lórí ẹ̀ bẹ́ẹ̀ kèfèrí ni wọ́n ẹ̀wọ̀ á máa gbógun tí wọ́n ní ogún ní o àbá ní wọ́n mú ọ̀rọ̀ ogun kalẹ̀ dẹni náà ó sì pariwo ogún lòdò lórí ọ̀rọ̀ pọ̀ sọ̀rọ̀ àwọn ọmọ tó sì náà kúnlẹ̀ fáwọn bàbá yìí sì sọ wọ́n sì ti sọ sínú síra ẹ̀yìn bẹ́ẹ̀ nù Islam wọ̀tà kan lè lọ́jà àpèjú ìtẹ̀mú wáyé lọ́rọ̀ tẹ sọ ó yẹ kí mi náà rántí mithalan waqi'i tó ṣẹlẹ̀ sí mi gan fọ́ra mi wallahi báyìí sọ wọn náà ó tó bá kúlẹ̀ yọ ní kọ́ ọlọ́mọ ni tó wọ́n gbé pé ó wù pé mi ìfẹ́ pọ́n ilé àmọ́ ẹ̀tọ́ Ọlọ́run kò ní já kí wọ́n máa ń fún yín wallahi mo sì gbé níwọ̀nba bó ṣe yé mi mọ́ wallahi wọ́n sì gbà lọ́wọ́ mi kódà ìtọ̀tẹ́ mú wáyé bí àwọn náà ti kà nínú ọ̀rọ̀ sí Ádámù náà ni ìgbà táwa náà dé ìjọbalẹ̀ lábá àtúnṣàkẹ́sì pé ilé yóò dá ẹbọ ni ẹbọ gan ni wọ́n ń pè ẹbọ ni àmọ́ ẹ ká máa tẹ̀ díẹ̀ náà àti títẹ̀ àti dọ̀bálẹ̀ ẹ̀tọ́ Ọlọ́run ni àmọ́ tó ti bẹ́ẹ̀ pẹ̀lú gọ́ọ̀lù ẹ̀mọ́ ẹ̀dùnmọ̀ sí mọ̀ sí dọ́lọ́ lónìí wa kódà báwọn náà bá afọ́ sàlámù àlékún ni wọ́n sàlámù sí mi kí ni sàlámù tí ń sì dáhùn sàlámù eléyìí kó jẹ́ ẹ̀kọ́ fáwa tí a jẹ́ àwọn ọ̀dọ́ àti gbogbo àwọn tí a bá ń gbọ́ wa ẹ dákun àsìkò pípé a sì mọ̀ pé ẹ dákun àwọn sábà ń gbọ́ wa inshallah so àwọn tí tá a jáwọ́ ọ̀dọ́ ẹ dákun ẹ jẹ́ ká ṣe mẹ̀dọ̀ ìntàn tó jẹ́ ẹ̀tọ́ Ọlọ́run yẹn a gbọ́dọ̀ fún ẹlòmíì ẹ̀tọ́ Ọlọ́run ni ká dúró tì àmọ́ bó o láà ṣe practicalize ẹ̀ yẹn ló gba hikima ká farabalẹ̀ nǹkan yẹn ò ní ṣe àmọ́ jẹ́ kó mọ̀ pé iṣẹ́ ọmọ bú dààmú yín fún yín lápọ̀nlé yín àmọ́ eléyìí ẹ dákun ẹ yọ̀ǹda yín eléyìí bí ó yá bá a bá sọ bí àwọn ògbọ́ ìbákan náà ká má gbàgbé àfikà